Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Speaker. Kọ́ wá fẹ́ káwọn speaker ká máa ka yèyé mẹ́ṣọ́ mọ́. Ẹ má gbé mọ́ra wọn o. Ó jìnnà síra wọn. She's here to protect her life with her voice, her business, her family. She's here because of her family. So báwo ló fi papọ̀? Báwo ló fi papọ̀? Àwọn ọ̀tún lè jáde sí káwọn lọ máa fúláàgì lágbájá kan gbéjú lágbájá kan. Torí pé wọn ò sọ̀rọ̀ tó ní làákàyè lọ́n ṣe gbé ẹ̀. Tó bá sọ̀rọ̀ tó ní làákàyè tó bá gbé ẹ̀, ìwọ náà wá flag náà. You dey whine? Àbí? Ẹ wo Alhaji Saheed Òṣùpá. Nígbà tó ṣe orin tí Portable lọ jí orin tó múnú lírìsì wọn kí ló ṣe fún. Wọ́n report ẹ̀ náà fún copyright. Portable dẹ̀ bọ́ta ó tún jẹ̀bi bọ̀. Wọ́n ní kó apologize. Ìkọ́ tó ń ṣe yóò jẹ̀bi náà. Torí iṣẹ́ èèyàn ni. You infringemented a right. Nǹkan tí gbogbo yín condemn Portable fún, òun ni wọ́n ṣe yìí náà. Ẹ condemn Portable pé ó gbéṣẹ́ Saheed Òṣùpá ní kan flag ó tún wá bú wọn. Ẹ condemn ẹ̀ pé ó dá kọ́ran lẹ́wọ̀n kan lọ́kọ̀lẹ́. Nǹkan yẹn náà ni wọ́n náà ń ṣe yìí náà. Nígbà tó gbéṣẹ́ èèyàn, Lizzy Anjorin ló ní content. Why tó gbé? Ó ṣe tara ẹ̀. Wọ́n gbé ṣòtẹ̀ mẹ́dùkú yóò yẹ jẹ́ ká lọ flag ẹ̀. Ẹni tí ò bá gbọ́n tí ò níṣẹ́ dáadáa tíṣẹ́ ọ̀kan at this stage ló sì máa rí pé ẹ jẹ́ ká lọ flag lágbájá kan. Kí lẹ́yìn flag lágbájá? Ẹ jọ mọ̀ ń bọ̀. Dájì, ẹ káàárọ̀ sà, mo máa lórí show. Tí bá ṣe tán máa pè yín sà. Yes sir. Now ẹ wo mánu yìí. Ó dàbí bí Alhaji Saheed Òṣùpá ṣe ní kọ́ management wọn flag Portable pẹ̀lú release wọn copyright yẹn. Ká máa sọ pé Saheed Òṣùpá ẹ̀ níṣẹ́ ni o. Tíṣẹ́ bá ká yín lára ẹ̀ ní kọ́ lọ flag Portable o. Saheed Òṣùpá ẹ̀ níṣẹ́. Iṣẹ́ ò ká yín lára ni náà. Òun lè ṣe lọ flag Portable. Àbíjọ́ tí mo gbé fídíò Tribe of Judah 2 minutes video tí mo rí lórí mídíà tí mo gbé sórí péjì mi. Ẹ máa wọn tó wo fídíò yẹn. Ó lé ní 2 million views. Tribe of Judah. Fúnkẹ́ Akíndélé wọ́n ní káwọn management wọn flag ẹ̀. Wọ́n dẹ̀ flag ẹ̀. Kí wọ́n máa sọ pé Fúnkẹ́ Akíndélé ó níṣẹ́ o. Management ẹ níṣẹ́ tẹ́ ń rìn kiri tẹ́ wọn fi tó ti gbé Tribe of Judah. Torí mo sọ fún pé mánu yìí ò ní làákàyè. Ó kàn ga. Tẹ́ bá ti rí àtẹ̀fáwẹ̀lì orí ẹ̀. Tẹ́ bá ti rí ṣèpù orí ẹ̀ ti mọ̀ pé kò sọpọlọ ń bẹ̀. Kò sọpọlọ. Kí lẹ̀ flag lágbájá kan fún? Ẹlẹ́gbẹ̀ẹ́ lágbájá àwọn tó fẹ́ pa tó ń ka yín lára. Ṣé wọ́n ń bú yín ni? Ṣé bá ń ṣe ṣọ́ wọ́n ń bú yín? Kí ló wá ń ka yín lára kó wọ́n ń bú yín? Ṣé bẹ́ẹ̀ yín náà? Ṣé tí ń gbọ́n sìn? Ìwọ náà ló sọ pé Epagbo. Àní bùlàbà bàlà blue bùlàb òun ni ẹ́. Ìwọ náà ló sọ pé Facebook ò kì í sanwó. Ó tó sọ pé ìrọ̀lẹ́ ni yẹn fẹ́ pa tó ń ká wọn lára. Ṣé wọ́n ń bú yín ni? So you purposely cut a video to subject her to public bully. That is why you put a video on your page. You did not put Lizzy Anjorin video on your page just to create awareness. Just because you love her, so that people should listen to her voice. You put her to subject her to bullying. Wo, Epagbo, you go cry tire. Lórí video Lizzy Anjorin, ó máa sun kúkú ni. Tó bá tún bí ẹ̀dá, tún gbé. Ṣé fẹ́ fún ìrọ̀ kí ló ka yín lára ẹ̀kọ́ ń bú yín? Okay. Ìwà ajáde wà bú ẹ̀kú lágbájá ẹ̀kú tẹ̀mẹ̀dù ẹ̀kú kòkò bàbá àṣàsùn. Tìbí náà jáde á bú ẹ padà. Ìwà ní ordinary comment wá ń ka ẹ lára. Èmi ò mọ fẹ́ ṣe ìrònú o. Lúkúlẹ̀kẹ̀ fùrọ̀ dán. Àwọn tó ń bú yèyé mẹ́ṣọ̀ lórí fídíò wọn. Àwọn ló lẹ́nu wọn. Àwọn dẹ̀ ló ní content wọn. Tí yèyé mẹ́ṣọ̀ bá fún wọn lésì. Yèyé mẹ́ṣọ̀ ló ní ẹnu wọn. Àwọn ló ní èsì tí wọ́n fún.
báwo ló ṣe wá kan ìpọ̀nrípọ̀lá bámbálákù bàbá tiẹ̀ lórí péjì títì ẹ̀ tó fi wá ń dùn wọ́. tó bá fẹ́ kí èyí mẹ́sàn fún ẹ lésì lọ stage show fún wọn wọ́n á fún ẹ lésì. ayé ò ní gbé tọ̀dọ̀ ẹ tí èyí mẹ́sàn ló máa gbé torí you know her voice, she's a voice, she's a voice. Epagbo. bí àwọn tí èyí mẹ́sàn ń bú tó ń bú wọn bó ṣe kan bàbá ńlá kú bàbá mọ́ bàbá tìyẹ tó wá lórí péèjì ẹ ní kò yànnàná fáwa bó ṣe kàn yín. èmi ọmọ bá ṣe ń ronú o kí ní kẹ́yìn kan má kọ̀mẹ́ẹ̀tì bú mí sí màá máa bèrè lọ́wọ́ ara mi pé kí ló dé tẹ̀mí náà ń ṣe ṣó mo ṣáà ti ṣe ṣó tí mo gbúdọ̀ kíláàsì dáadáa lánàá kí wá rí kọ́mẹ́ẹ̀tì ẹnìkan kó bú mí sí kí wá ní òun bínú fún kíni. ẹni tó lóò ṣe ṣó fún tó bú ẹni yẹn fún ẹ lésì o kò fún ẹ lésì o wàhálà tiẹ̀ àtẹni tó ṣe ṣó fún nìyẹn. ṣó tó lóò ṣe tó lóò búyàn ṣó rí Lizzy Anjorin kò kọ́ tiẹ̀. òun ló máa fi mọ̀ pé ẹrú nìwọ lídà ni yèyé mẹ́sàn ìwọ ló máa wùwọ ọmọ ẹrú orí ò ní padà dìrò ẹrú ni ẹ ẹrú òun ni ẹ olóòbúyàn ò dẹ̀ ráwọn èèyàn bẹ́ẹ̀ ọkọ̀ tiẹ̀ ò ní voice now. àwa yìí wọ́n ti cut fídíò wa dáadáa not until ìgbà tá a bẹ̀rẹ̀ flagging ẹ má cut fídíò mi jẹ́ kí fídíò mi máa gbé lórí page mi. tó bá jẹ́ fídíò tó wà public domain of course oníkálukú lè gbé like àwọn fídíò àwọn short video táwọn èèyàn kàn máa ń rí kiri but mo ṣe live chat tó wá kọ̀ tiẹ̀ má flag ẹ o like mi ò gbé fídíò mi sórí ò burú ó fẹ́ jẹun ọ̀tá nìyẹn ò lè yó náà ó ní gbogbo yín lè ṣe yó lórí social media yìí ẹ mú oríire kan 34 monetization pa ẹ mú jáde wá àfi kẹ́ máa package ẹ̀ àfi kẹ́ máa package ẹ̀ idiot. ibẹ̀ mi náà ń búyàn ìwọ tó bá yẹ kí kọ́mẹ̀tì mo ti sọ several times tó bá ti kọ́mẹ̀tì tó ń ti ṣe tó ń bú lágbájá tó ń bú tẹ̀mẹ̀dù ọjọ́ kan náà wàá kàn wọ́n náà lára wàá bù wọ́n náà ó ti di dandan. màmá lọ́rẹ́kù tó lóyún tó dẹ́nu tó máa ń kọ́lù sọ́dọ̀ wa wọ́n àìmọye dèdò ibi ẹ̀kí máa ń pè ẹsẹ̀ bọ̀ òun gbà káàkiri. bàbá ẹ fura bó ṣe dàgbà tó táwọn fún ní respect dọ́kásì ṣe ṣó fún bàbá kò nídìí kí mẹ́nu mọ́ lọ sọ́dọ̀ bàbá Gaddafi so it's compulsory ní dandan ni wọ́n á ṣe ẹnìkan á ṣe fún ẹ. bàbá ẹ fura àbí best scholar tó ń dárúkọ yẹn àwọn tí wọ́n ta sí ni wọ́n bú wọn padà. ṣé bàbá ẹ fura bú mi rí àbí mo bú rí torí wọ́n ta sí mi ni náà tó bá ta sí mi possibility wà máa ṣe ṣó fún wọn. àwọn tó ń kọlù sọ́dọ̀ ẹ̀ tó ń sọ pé wọ́n bú ẹ́sà bọ́ọ̀dù wọ́n bú igbá wọ́n bú àwo wọ́n bú ìkòkò wọ́n bú ìṣàsùn àwọn tí wọ́n ta sí lọ fún lésì. ǹjẹ́ orí wa ká kọ̀ tiẹ̀ orí Lizzy Anjorin kò kọ̀ tiẹ̀ tá a bá sọ pé ṣebí èyí mẹ́sàn náà kọ̀ ti fídíò wọ̀ náà ló ṣe kọ̀ tiẹ̀ wọn ò fi jọ́kọ̀ kọ̀ ti fídíò ẹ̀ rí. mo dẹ̀ ní olóòbá mi ṣe ó dáa máa gbé kẹ̀kẹ́ ẹ̀ lọ àbẹ́ ìṣeré mọ́ ẹ̀dẹ̀ takú ti Lizzy Anjorin ẹ wo gbé pósí tó máa ń kiri pósí lájọ́ tó ti bí a lè dúpẹ́ fọ́lọ́run pé àwọn ọmọ méjèèjì náà ló tà fún kò sọmọ lọ́wọ́ ẹ̀ mọ́ wọ́n ní ọmọ ẹni kú sọ̀jọ́ ọmọ ẹni nù lọ ṣé àwọn ọmọ ẹ̀ ò ti nù. ṣé kọ́ tí mo sọ yé yín sí. àwọn tẹ ta sí ló dá yín lóhùn Lizzy Anjorin ò ta sí ẹ wọn ò mọ̀ bóyá ó exist ó dẹ̀ fẹ́ bá fi fídíò wọn jẹun wọ́n dẹ̀ yọ ó dẹ̀ ń sunkún. ó ti tán jàre. imagine mi ò gbọ́rú eléyìí rí èmi ò tiẹ̀ gbọ́ rí èmi ò gbọ́ rí. ta ló ń pè Roberto ló ń pè ẹ o.
mo ń ṣe show ṣé n kọ́ tiẹ̀ fóònù ẹ̀ gan mo fi ń ṣe show èmi ò mọ nǹkan tó ń pè ẹ̀ fún má dà lóhùn ṣé nǹkan tí mo sọ yé yín Epagbo ń sunkún pé Lizzy Anjorin ṣe máa flag fídíò wọn torí pé wọ́n ń bú wọn lọ gbé ìyàwó ẹ̀ ṣe show fún ìyàwó ẹ̀ gbé síbẹ̀ jẹ́ káwọn ayé bẹ́ẹ̀ bú ìyàwó ẹ̀ náà ṣáyé ò lè bú ìyàwó ẹ̀ ni àbí bó ṣe nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ni dádì Florida náà ṣe nífẹ̀ẹ́ ìyá Florida. Now ìwọ náà kàn tiẹ̀ gbé ìyàwó ẹ̀ síta ṣe ṣó fún yà gbogbo ṣó tẹ́tà bọ́ọ̀dù fi ṣépè fún ìyàwó ẹ̀ kọ́ọ̀tì ẹ̀ sórí péèjì ẹ̀ kaba ẹ̀ ṣí ẹ̀ káwọn èèyàn náà wá gbé ìyàwó ẹ̀ ṣépè ó dẹ̀ máa dùn mọ́ wa bí ẹni láyìn torí bó ṣe ń bú Lizzy Anjorin ó dùn mọ́ ẹ bẹ́ẹ̀ ní láyìn àbí mo parọ́ bó ṣe ń bú Lizzy Anjorin ó dùn mọ́ ẹ bẹ́ẹ̀ ní láyìn. ó fi fóònù Adémi ṣe ṣó ọgbọ́n á tún tán Adémi dó ní ọ̀sán gangan nìyẹn ẹ wo mo báǹkì ẹ yíwọ yín sọ dàbí èèyàn yín ni Epagbo ẹ jẹ́ lọ bá a sọ̀rọ̀ torí tó bá fẹ́ kó dẹ́tì ò máa dẹ́tì mo sì ṣẹ́nu kò fún èmi ò ráyè gbogbo òṣì orí burúkú tí wọ́n pàtẹ pọ̀n tó ń ṣe yìí òṣì orí burúkú ló ń ṣe òṣì ló ń ṣe bó ṣe wà yẹn a sì ń lo ẹ fún ẹ ni tí n bá yọ ẹ pátápátá kúrò ní orúkọ ẹ wàá rò bí o fi àtẹwẹ ni mélòó lára ẹ at 50 years tó dẹ̀ ń sínwín tó ń ráre òun sínwín òun ráre ṣé nǹkan táwọn ẹgbẹ́ ń ṣe nìyẹn ẹgbẹ́ ẹ ní Taoridi àbí kí ló ti ń jẹ́ president àwọn kìíní kò tó ẹ lọ́jọ́ orí mọ nǹkan tó ń ṣe VDM ó tóbi lọ́mọ tó bá ti tètè dáyé dóbò ó tó bí VDM lọ́mọ àbí ọkùnrin ọmọ 19 years 20 years àti fún yàn lóyún wọn nǹkan tó ń ṣe gbogbo wọn bá yín lórí social media ni wọ́n ti lọ jù yín lọ ìdí orí burúkú lẹ́yìn jókòó sí olórí burúkú olójú kòkòrò bó ṣe dé náà nìyẹn family mi ni gbá family mi làwọn àdẹ̀ríjọ́ kan rí kọ́ acknowledge yín rí alátaṣí ọ̀ràn me I did not go to where I am not welcome bẹ̀ ṣe ń wò mí tara ọ̀rẹ́ àbí tra ọ̀rẹ́ tara ọ̀rẹ́ ẹ wò mí ìfẹ́ mọ́rúkọ máa yẹn ẹ wo nǹkan tó ń ṣe Epagbo mọ̀ pé sójà lòun kò bọ́ sí Nàìjíríà kó kọ́nú gbó Fúlàní x-men social media ló ti ń wọṣọ àmì social media ṣòjà kò bọ́ sínú igbó Fúlàní x-men kó wọṣọ sójà ẹ̀ ń bẹ̀ kó sọ pé as the experience of American soldier the way they train us kó kọ́ sínú igbó kó máa jà kiri kó bá lọ mú ọ̀gá àwọn Boko Haram wá kó ṣe yẹn social media ló ti fi yúnífọ́ọ̀mù bá Lizzy Anjorin jà ẹ̀pọ̀n àgbò ọlọ́pọlọ yòrò ewúrẹ́ jàtijàti olóhùn Epagbo yáwọn ló ń pagbo yí ẹ̀ka àwa wí tán a máa jó bí gùsọ̀gùsọ̀ bí ègùsọ̀ imagine odidi sójà ó ṣe kọ tí Nàìjíríà máa ṣe standing ovation fún ẹ̀ tó máa kí ẹ pé hero pé tó bá tiẹ̀ wá bójú ogun lọ tó lọ kú sínú Boko Haram wọn á ní hero dídùn là ń rántí olódodo a máa ṣe standing ovation fún ẹni bá ṣe standing ovation fún June 12 irọ́ ni ò ní ṣe yẹn Lizzy Anjorin ló fẹ́ dẹ̀bi ti àyàtì àwa wí tán á tún wọṣọ káàkì American káàkì ẹ̀yà Lizzy Anjorin kọ́ mo fa yẹ̀ láti orí eku kọ́ mo fa yẹ̀ eléri ibú àwọn ẹgbẹ́ wà nùgbò Sambisa imagine ìjọ tí mo kọ́kọ́ rí kíní àtọ́ni Lizzy Anjorin tó wọṣọ mi àbúrò lélẹ́yìí kọjú síbi táwọn ọkùnrin wà lọ́nú igbó Sambisa lọ́nú igbó lọ sí Nasarawa Sokoto àwọn ọmọ Yíbò lọ sí níbi ní àwọn ẹsìmẹ̀ dààmú wọn bẹ̀ ó kó sí kákí kó dé Nàìjíríà kó pe àwọn conference reference wá rí pé wàá go viral. I'm a soldier from America. As you all know, we have training. They have trained us. Nigerian soldier, follow me. Let's enter the bush. We will bring them outside. Oh, ṣe yẹn Lizzy Anjorin
ló fún ẹ pọ̀n fún ló fún ẹ pọ̀n ó fún ẹ pọ̀n lórí ọ̀rọ̀ Lizzy Anjorin. Ṣé tírẹ́nì tó gbà nìyẹn ibẹ̀ kẹ́ máa fún ẹ pọ̀n fún obìnrin pẹ̀lú káàkì. mi ò lè wá kú. Seriously, èèyàn dẹ̀ wọ káàkì torí pé fẹ́ bú Lizzy Anjorin wá wọ káàkì. No be juju be that. Epagbo má jẹ́ ṣe ṣó má jẹ́ ṣe ṣó. Seriously, kó má jẹ́ ṣe mi ìjẹ́ tí ṣe ṣó tí n bá ṣe ṣó máa yọ bọ́nẹ̀tì dànù máa jáde tán agbádá ni máa wọ̀ wá fún ẹ agbádá ni máa wọ̀ wá fún ẹ Ọlọ́run. Mo ṣe respect. I still giving you the respect I have for your wife. Because your wife do visit my page once in a while and she will comment. Your wife do visit. The respect I have for your wife, she really drew me back saying, be very careful and mind your damn business. If you come for Lizzy Anjorin once again, we go for you. Ẹ̀yin olórí burúkú ló ṣe màámi ẹ káàárọ̀ jàre mọ́mí Adébímpé abiyamọ tòótọ́ kò ní bàjẹ́ fún yín màámi. The only àgbàlagbà on this cyber that have very educated and have 100% IQ. Màámi mo gbé fún yín. Àgbà yín á dalẹ̀ ní dàgbàyà. Ẹ ní dàgbà ẹsẹ̀ ní dàgbà òṣì. A máa rí yín bá. So again, àwọn nǹkan tá rí nìyẹn o nǹkan tá rí nìyẹn o rọra kó ríǹgì mú ẹ máa yọ ó ṣe máa yọ wọ́n dè ní ṣe ń wá ẹ ní wọ́n dè ní ẹgbẹ́ mo ti change look ẹ má rí máa tún change ẹ padà I will change it back. Ẹni jẹ́ ọba ní mọ́mí JP kùndùsù màámi ẹ máa fi màmá lẹ̀. The one and only, look at the image now. She keep her circle small. And you don't know the happiness in me. Mo ṣe ń gbé ṣòye image bọ̀ nírọ̀lẹ́. The happiness in me if you image if I'm with you image if you all can see the way she smiles the way she smiles she made me emotional. Ní ìjẹrin ìgbà tí ma kúrò lọ́dọ̀ wọn níjọ́ Thursday mo kúrò lọ́dọ̀ wọn ó yẹ kí n ti kúrò lọ́dọ̀ wọn láti Wednesday but yìí mẹ́sọ̀ said no. Kódà gan ọ̀dọ̀ wọn ló fẹ́ kí n máa gbà lọ airport mo ní rárá stress yẹn máa ti pọ̀ jù. She made me shed tears. She said, Z, I will miss you. Omi jábọ́ lójú mi. The tone she used to say it. The tone she used to say it and I said it. She said, she looked me like this. She said, Z, I will miss you. I feel emotional. I feel emotional. And I miss her too. I appreciate her for opening a door for me. Because she have seen a lot. A lot of people see wọ́n rí wọ́n padà backstab wọn. Tí wọ́n gún wọn lábẹ́rẹ́ lẹ́yìn. Wọ́n gún wọn lọ́bẹ lẹ́yìn. But wọ́n ti torí ẹ̀. Because tá bá dijú kẹ́ni burúkú fi lọ, tẹ́nire máa fi lọ ànímọ̀. Wọ́n ti torí ẹ̀ pé gbogbo nǹkan kan náà. Fine, I know it will be difficult for her to trust people. You know? But future will tell. Future will tell. But don't worry. Ẹ lọ fi ọkàn yín balẹ̀.
everything will be fine. Ẹ lọ fi ọkàn balẹ̀. Me, I will never let her shed one tears. Trust me. She will never. I will never allow it. Àkèrè ní kàkà kó má dùn ọbẹ̀. Tí apá àti tán ló máa rún sí. We all are angel of ourselves. We all are angel of ourselves. Each person tó bá wá sínú life fún yín, angel ni wọ́n. But irú message tó wá jẹ́ nínú life fún yín lẹ máa fi mọ irú angel tó jẹ́. Ṣé wàá mọ̀ sọ yín? Gbogbo ẹ̀dá tá à ń pàdé láyé àtẹ̀dá tó ń pàdé wa. Áńgẹ́lì oníkálukú ni. So irú ipa tó bá wá ṣe nínú ayé yín, ìṣọkùnrin, ìṣobìnrin, ìṣọmọdé, ìṣàgbà, lẹ máa fi mọ irú áńgẹ́lì tí wọ́n jẹ́. Ṣọ́rọ̀ mi yé yín. But me, ìbànújẹ́ yìí mẹ́sàn ní tọwọ́ mi wáyé láyé. Ayé àtúwá gan. Mo wà lórí kọ́ọ̀lù o. Ẹ jẹ́ wá máa lọ. My sister is calling me. So guys, I need to go now. Enjoy me lọ́sàn. We are talking about èyí mẹ́sàn, my experience and àwọn nǹkan tó fà tí ogun fẹ́ pọ̀. So we talk about it today. So bye. Bye. Ẹ jẹ́ kí n call you.